Orúkọ mi ni Ọba Dr. Kọ́láwọlé Àjàní Egundupẹ́ JP Olú-of Ìpàjà Kingdom, àròlé Oníṣílédòsùn First, Ìpàjà Ilé-Ifẹ̀ náà ti wá. So lẹ́yìn ìrìn àjò wọn láti Ilé-Ifẹ̀, Ìbàrà náà kọ́ gbà lọ. Ìbàrà yẹn jẹ́ ààlà láàrin Abẹ́òkúta pẹ̀lú Yewa. Ibẹ̀ náà ti kúrò ni wọ́n lọ sí Ìlógbò Erémi. Wọ́n pẹ́ ń bẹ̀ títí. Wọ́n wá kúrò ní Ìlógbò Erémi lẹ́yìn bí ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ibi táwọn máa jókòó sí ni wọ́n gbé Fájọlẹ̀, wọ́n kúrò ń bẹ̀. Wọ́n wá dé Bọ́lọ́ǹpẹ̀lú yẹn kọjá Kọ̀tún díẹ̀ síwájú. Wọ́n tẹ̀dó síbẹ̀. Wọ́n tún gbé Fájọlẹ̀ ń bẹ̀. Ibẹ̀ náà ti wá gbúrò igbó yìí nígbà náà, agijù ni tí ò sẹ́ni ọ̀kan ń bẹ̀. Wọ́n fi wá rìnrìn àjò wọn wá síbí. Nígbà tó máa dé bí, ọrọ̀ ajé wọn tó ń ṣe ń bí, kan gé igi náà fi ń kanlé. Òun náà wá ń pè ní ọ̀pá àjà. Ẹ jẹ́ ká lọ sínú igbó ọ̀pá àjà, ká lọ gé igi ńbẹ̀ tán fi ń kanlé. Òun ló di Ìpàjà ní èní. Wọ́n ṣe ribiribi ńbẹ̀ náà fi tẹ̀dó. Wọ́n ti jẹ baálẹ̀ rẹpẹtẹ lẹ́yìn 1855 ní baálẹ̀ àkọ́kọ́ jẹ. Baálẹ̀ keje ló di ọba nílùú Ìpàjà. Kẹjọ òun lèmi tèmi bá yín sọ̀rọ̀ yìí. Wọ́n ń bọ Egúngún, wọ́n ń bọ Ajé ní Ìpàjà wa. Òòṣà Ọbàtálá náà wà tí wọ́n ń bọ. Bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n eégún yẹn ó jẹ́ pàtàkì sí wọn gan-an. Àwọn olóró náà wà bẹ́ẹ̀ ládẹ̀ ní ìgbàgbọ́ àtẹlẹ́sìn Islam pọ̀ ní Ìpàjà wa dáadáa. Ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Lẹ́nu ọdún 5 tá a ti dórí oyè yìí, a rí nǹkan tọ́ka sí. Ẹ wo títí tẹ́ ń gbàbọ̀ yìí, ìgbà tí a dé orí ipò la pé gómìnà wa pé kán bá wa rí sí ìyẹn David Ogundele Street yìí. Wọ́n ṣe é. Nílẹ̀ ìgbà tí wọ́n ṣe yẹn fún wa, wọ́n kọ́ school tuntun, wọ́n kọ́ health center sí Ìpàjà ní SCDA wa ń bí, wọ́n kọ́ school míì, wọ́n tún ṣe títì tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí lẹ́nu jẹ́ mẹ́ta yìí. Nǹkan mèremère náà ti ṣe fún wa ní Ìpàjà. Lẹ́yìn ìgbà yẹn Shoprite táwọn ọmọ ti ń rí bí ṣiṣẹ́ lóríṣiríṣi iṣẹ́ jẹ̀ǹdọ́ nǹkan kan lọ bẹ́ẹ̀ yẹn. Ilé-iṣẹ́ so ó ti wà ní Ìpàjà rẹpẹtẹ.
Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Adọ́pẹ́ fún Ọlọ́run, alhamdulillahi rabbil alamin. Ọba tí adọ́pẹ́ fún òun náà ni ọba tí ó ní kí ọjọ́ ìní kí ó ṣojú ẹ̀mí wa. Pàápàá jùlọ à ń bá bàbá wa Royal Majesty ọba wa Dr. Kọ́láwọlé Àjàní Egúndúpẹ́ ìlú Fẹ́milóyè Àrólé Oǹṣìlédòsùnmù the first òkúta méjì à ń bá wọn dúpẹ́ fún Ọlọ́run. Ọba tó wá ní kí ọjọ́ ìní kó ṣojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan a dúpẹ́ fún Ọlọ́run. A fẹ́ bẹ̀rẹ̀ ìjókòó ti èní pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba ṣàkẹ́ ọ̀run. Ní orúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ a gbé orúkọ rẹ̀ ga nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé. ṣé bàbá. Ọba tó mú ọjọ́ òní tó mú wá sí ìmúṣẹ. Kábíyèsí. Ọba tó pa gbogbo ìlú yìí mọ́ ní àlàáfíà. Ọba tó mú ètò yìí bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn títí di ọjọ́ òní a dúpẹ́ lọ́wọ́ yín, a gbé yín ga. Ọba tó dẹ̀mí ọba wa sí láti ṣe ọdún karùn-ún lórí ilẹ̀ àti lórí ìtẹ́ bàbá wọn bàbá ọmọ ẹ̀mí wa dúpẹ́ fún yín lórúkọ Jésù Olú ẹgbẹ́ ọpẹ́ wa. Àmín Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ wá síbí báyìí lénìí tẹ́ wá bá wa ṣe ọdún a ní aṣọdúnmọ́dún làṣọdúnmọ́dún aṣòròmòrò làṣòròmòrò ọdọọdún lẹ̀ wá wà gbogbo yín pátá lẹ́ máa wà sówó ẹ máa wà sọ́lá á dá fún aláàárọ̀ á dá fún yín lọ́sàn-án á dá fún yín lálẹ́ báyìí o ìlú pàjẹ́ ò ní bàjẹ́ o lágbára tó nílé ayé àárí bá àṣẹ bẹ́ẹ̀ o bó ṣe máa rí nìyẹn o. Àwọn obìnrin ìlú àmìgbàdé fọ́bà wa kẹ́bọ̀ fi kẹ́bọ̀ dá. Àwọn ẹrú ló fi ṣe bọ̀rọ̀ kíkú lọ àrùn lọ ibi lọ lónìí o kíwí bí lọ òdìgbòrò kẹ́bọ̀ fi kẹ́bọ̀ dá. Tiwọn àwọn olóró àti rúbọ tiwọn àwọn ìṣẹ̀ṣe àti rúbọ tiwọn kẹ́bọ̀ fi kẹ́bọ̀ dá àti ṣe bí wọ́n ti ṣe ó bá lè rí bó ti rí ó bá lè fi bó ti fi. Àwọn obìnrin ìlú àmìgbàdé fọ́bà wa kẹ́bọ̀ fi kẹ́bọ̀ dá. Àwọn arúgbó àwọn ti ṣe tuntun kó gbà àwọn arúgbó àwọn ti ṣe tuntun kó gbà o. Kábòyún ilé bí wẹ́rẹ́ kábọ̀ kó tọwọ́ làbòsò ó di góòlù rẹ́ àwọn ti ṣe tuntun kó gbà o. Àwọn ti ṣe tuntun kó gbà o. Àwọn arúgbó àwọn ti ṣe tuntun kó gbà o. Àwọn ti ṣe tuntun kó gbà o. Àwọn arúgbó o. Àwọn ti ṣe tuntun kó gbà o. Àwọn arúgbó o. Àwọn ti ṣe tuntun kó gbà o. Àwọn arúgbó o. Àṣà wa kó má bàjẹ́ o. Àṣà wa kó má bàjẹ́. Àṣà wa kó má bàjẹ́ o. Àṣà wa kó má bàjẹ́. Kó má bàjẹ́ la ṣe fi ọ̀sọ́ bẹ̀. Àṣà wa kó má bàjẹ́. Àṣà wa kó má bàjẹ́ o. Àṣà wa kó má bàjẹ́. Àṣà wa kó má bàjẹ́ o. Àṣà wa kó má bàjẹ́. Kó má bàjẹ́ la ṣe fi ọ̀sọ́ bẹ̀. Àṣà wa kó má bàjẹ́. Ìgbàjà o. Ẹ jẹ́ ká jọ gbé. Ìgbàjà o. Ẹ jẹ́ ká jọ gbé. Bí a bá jọ gbé bí ẹni ó yẹ wá. Bí a bá jọ gbé bí ẹni ó yẹ wá. Ìgbàjà o ládùúgbò kan. Ìgbàjà o. Ìgbàjà o ẹ jẹ́ ká jọ gbé. Ilẹ̀ ló wà. Orúkọ mi ni ọba Dr. Adéwùnmí Adéníjì Odútàlà oníbùdó ti ìlú Ayétòrò Òbùdó. Ilé mi mo wà, ilé mi kejì ní Ìpájà. À ń ṣe ayẹyẹ ọdún karùn-ún kábíyèsí aláìlúwà ọba Israel Àjàní Egúndúpẹ́ Onípájà ti ìlú Ìpájà
5 years coronation anniversary wọn là ń ṣe léni. tèmi bá tẹnu bọ̀rọ̀ kábíyèsí ilẹ̀ aṣọ ilẹ̀ àmọ́ èmi àti kábíyèsí ẹ̀gbọ́n àtàbúrò ni wá nígbà tí a ti mọ̀ pé orí máa dé wa ládé láti jọ ń kóra wa káàkiri ṣé akúkú jọ ń rìn ni àmórí ọlọ́lá àmórí adé so àti wà lẹ́nu ìrìn àjò wa kó lè dá lọ́tún lọ́sì àti jọ ń ṣe bọ̀ kó tó di pé Ọlọ́run gbé àwa méjèèjì sórí tẹ àwọn baba ńlá wa. tó kábíyèsí jẹ́ èèyàn tí wọ́n dá lọ́pọ̀lọpọ̀ wọ́n nífẹ̀ẹ́ ìfẹ́ náà máa fi ń báyàn lò wọ́n dẹ̀ mọ àbòsí ṣe sàn láàrin ní kábíyèsí bí nǹkan bá ṣe rí bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe máa ń sọ wọ́n mọ bó ṣe ń pẹ́pẹ́ láti sọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Agogo ẹ̀yọ̀. Ẹ̀yọ́ ayé ẹ̀yọ́ Ẹ̀yọ̀ bàbá tàwọn tó fi góòlù ṣeré. Ẹ̀yọ̀ bàbá tàwọn tó fi góòlù ṣeré. Àwọn onísanwó ní gòdè òdìlé. Ẹ̀yọ̀ ayẹlẹ ẹ̀yọ̀. Ẹ̀yọ̀ ayẹlẹ ẹ̀yọ̀. Ẹ̀yọ̀ bàbá tàwọn tó fi góòlù ṣeré. Ẹ̀yọ̀ bàbá tàwọn tó fi góòlù ṣeré. Àwọn onísanwó ní gòdè òdìlé. Àwọn onísanwó ní bòde òdìlé. Owó lẹ́dúgbé. Owó lẹ́dúgbé. Aṣọ ló fi rà. Aṣọ ló fi rà. Ẹyẹ òyìnbó. Ẹyẹ òyìnbó. Ẹdújalè ló fòrò lọ. Ẹdújalè ló fòrò lọ. Ọlọ́ba. 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 Ẹyẹ gbẹ́yẹ̀fò. Ẹyẹ gbẹ́yẹ̀fò. Ẹyẹ òwe. Ẹyẹ ọba. Àti bí tábà. Ìsàlẹ̀ kóe. Ìsàlẹ̀ kóe. Ìsàlẹ̀ kóe. Amọ̀ráwá àwọn tàtọ̀rọ̀ ìwà àwọn amọ̀ráwá. Orúkọ tèmi ni ọba Babátúndé Àkànbí Ògúnróńbí ọba tìlú Ṣàṣà. Onípájà ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí yàtọ̀ sí pé àti ẹ̀jọ́ jẹ́ ọmọ ẹbí kan. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ti ọdún 5 tí ó ń ṣe yìí. Ọmọdé ni gbogbo wa fi jọjọ bá àjọ fi àgbà ló lágbára ṣe Elédùmarè. Ọmọ ìgbà kan fẹ́ni tó mọ bí Ìpájà ṣe jẹ́ àbí bó ṣe rí. Àmọ́ ń sìn tá a bá wò ẹ rí pé Ìpájà ó tó ti lórúkọ ju ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Ìyẹn la fi máa ń sọ pé tí ọ̀dọ́ bá jọba àtẹni tó bá jáde ìyàtọ̀ ti wà ń bẹ̀ báyìí. Mo kí pé ó kú oríire ohun tó ṣọdún 5 láṣẹ 10 láṣẹ 15 láṣẹ 20 nígbà tóun náà bá ṣe é ṣe tó bá dórí 100 àti 50 ó lè jáwọ́ ń bẹ̀ ńgbà yẹn torí díẹ̀ tó ní nǹkan ní nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ nǹkan ní nǹkan púpọ̀ jù. Gbogbo ata adébílẹ̀ yàtàláfíà àdílé wa láyàtàláfíà o. Don't be wondering if you see us like this. We are trying telling you that Ìpájà Kingdom will accommodate all the tribe. We live in one love. This is South performance. South, energy of the nation as one way more. Oh, yeah, let's surround them.
ewele. ọmọ lẹ́yìn program we have this house out mi ò wá tó lẹ́yìn ọkùnrin tó wà mẹ́ o. My name is Agbaje Lukman Abiodun, the executive chairman of Ayobo Ipaja LCDA. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, kábíyèsí ọba Egundúpẹ́, ìlú Fẹ́mi lóyè ni wọ́n. Wọ́n jẹ́ èèyàn tó kó gbogbo ìlú mọ́ra. Àwa gẹ́gẹ́ bí ìjọba, wọ́n jẹ́ èèyàn kan pàtàkì lára àwọn olùbádámọ̀ràn wa. Kò sí ohunkóhun tí a bá fẹ́ ṣe tó bá jẹ́ ti ìjọba. Kábíyèsí máa ń dúró tì wá ní lójú wa lẹ́yìn wa ní gbogbo ọ̀nà. Kábíyèsí dẹ̀ nífẹ̀ẹ́ torí kò sí nǹkan kan tó bá sọ pé wọ́n fẹ́ ṣe ní ìlú Ìpájà àti agbègbè ẹ̀ tó fi dé Ayọ̀bọ̀ tó fi dé Bàrúwá. Kábíyèsí á rí dájú pé àwọn dúró síbẹ̀ àwọn pẹ̀lú àtìlẹ́yìn tó péye. Kábíyèsí jẹ́ ẹni tí gbogbo ìlú fẹ́ tó náà dẹ̀ fẹ́ràn àwọn ará ìlú. Egundúpẹ́ Àjàní orí òkú ní burú. Àjàní ọmọ ọlọ́ta odò ọmọ ròdẹ̀dẹ̀ wọ́mi. Ọmọ fi nǹkan ti yọjú ọ̀tọ́ ní gbogbo yọjú kẹtù ọmọ àdìkúta mẹ́gbẹ̀ẹ́sùn. Àjàní àdé o. Àjàní ọmọ olóró. Àjàní ọmọ olóró tí pàpàyà lórí igi arúgbó tí pàdé ẹ̀bá ọ̀nà. Egundúpẹ́ Àjàní lò ní nǹkan tẹ̀lé kúkú ń jẹ́. Àjàní mo ráwọ̀ òkúkú nínú kọ́ wá. Aláìlúwà ló ń bọ̀ yìí. Àjàní mi lẹ́mọ̀ owó òun abátọ́. Abátọ́ Abátọ́ ní ẹ̀rọ. Ọmọ mi lẹ́mọ̀ Àjàní. Mọ̀túnmọ̀ bà ní òye. Egundúpẹ́ JP. Òkúta méjì ní fọ́ọ̀s. Sọ́gbà níwọ̀n ẹgbẹ̀fà. Kọ́bà máa bá àwọn ilé iṣẹ́ lọ́dọ̀ súnmọ́. ọba tó rí àrẹ̀sọ. Mo ṣe kábíyèsí fún gbogbo orí adé tó wà ní ìkàlẹ̀. Kábíyèsí o. Mo ṣe Kábíyèsí o. Kábíyèsí. Kábíyèsí o. adé apẹ́ lórí o, Àṣẹ. bàtà apẹ́ lẹ́sẹ̀. Àṣẹ. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìdílé yín lẹ́yìn tí ẹ wá sí ìlú Ìpájà láti wá bá a ṣe ayẹyẹ ọdún 5 tí àgbàdé. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀nàrẹ́bù àti wọ́n wà ní ìjókòó pátápátá láìpẹ́ ìdìbò kan sí. Anẹ̀kí pásítọ̀ wa Pastor James Ajibola Alayande wípé ẹ kú ànáwọ́sí wa, ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Ọmọ ìlú Ìpájà lọ́kùnrin àti lóbìnrin, ọmọdé àti àgbà, mo kí gbogbo CDA lápapọ̀ àti CDC, gbogbo olùgbé Ayọ̀bọ̀ Ìpájà, mo kí yín, ẹ ṣeun. Mo kí gbogbo ẹbí lápapọ̀, mo kí ẹbí Oṣìlédòṣùmù, mo kí Bàrúwá Rolling House, mo kí Ògúnbíyì Ìlọ̀, mo dẹ̀ kí ẹbí Ìtinúomi. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Gbogbo traditional chiefs, mo kí yín. Honorary chiefs, mo kí gbogbo wa. Ẹ̀yin oníṣẹ́ owó oníṣẹ́ oṣù, mo kí gbogbo ẹ̀yin security wa. Àti Ndígbò, Àrẹ̀wá, ẹ̀yin ọlọ́jà àti ẹgbẹ́ OPC tó wà bí àti hunters forests. Mo kí yín láì dá ẹ̀sìn kankan sí. Olórin wa náà mo kí yín o. Ọlọ́run àwọn pẹ̀lú gbogbo ọjọ́ òní tiwa. Àárín tiwa ṣe o. Ọdún ìkòdì jáṣe fún gbogbo wa. Ọkàn wa balẹ̀. Gbogbo àwa tí ọ̀rọ̀ yìí bá kàn, mo fẹ́ kí a ṣe ètò lórí ẹ̀. Pàápàá jùlọ chairman wa, new chairman Ayọ̀bọ̀ Ìpájà. Ẹ wo ibi tá a wà yìí tó jẹ́ Ìpájà mini stadium. Tẹ bá wo surroundings ẹ̀ pàápàá, gbogbo ẹ̀ ló ti di nǹkan míì. Ẹ jọ̀ọ́, bóyá ilẹ̀ fẹ́ ṣe é, kẹ́ bá kàn sí ìjọba ìpínlẹ̀ Èkó state governor kọ́rọ̀ wà lọ́wọ́ lórí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo ibi tá a wà yìí ó jẹ́ bí tí ìlú lè máa lò ní gbogbo ìgbà tó bá bójú mu
ẹ rí i pé nǹkan máa yàtọ̀ mo kí yín o ọlọ́wọ́ pẹ̀lẹ́ ní kankan wa ojú òní ti wà ẹ ṣe. ewé ìwòyí èdè mi lẹ́wà mi akí kábíyèsí wa ẹ kú oríire ọjọ́ òní láì mọ́kò lọ sílé olóró lónìí kábíyèsí wa ṣe agbátẹrù fún àwọn èwe tó ń sọ Yorùbá dáadáa tó dángájíá lẹ́nu wọn nítorí pé ní ayé tá a wà nísìnyí àwọn èwe wa ò fẹ́ sọ èdè Yorùbá mọ́ ṣùgbọ́n àwọn eléyìí pẹ̀lú bí ọ̀làjú ṣe dé tó wọ́n gbìyànjú akàn nípa fún wọn wọ́n dẹ̀ ṣe dáadáa òun ló fà á tí kábíyèsí ṣe ń ṣe agbátẹrù àwọn èwe nírú ọjọ́ báyìí wọ́n ṣe tán láti ta wọ́n ní ọrẹ. ẹ ṣe tí a bá wo iléeṣẹ́ rédíò Melody FM ní ọjọ́ Sunday ní nǹkan bí aago 4:30 sí aago 5 wọ́n máa ń ṣe ètò kan ń bẹ̀ ìwé ìwòyí ni wọ́n máa ń pè é 107.7 tí Erelu Akéwèjẹ tìlú Ìpájà tó jẹ́ atọ́kùn ètò yẹn nígbà tí ó wá sọ fún mi pé báyìí nìkan tí ó ń ṣe mo ní àwọn ọmọ sí òye lè sọ Yorùbá kankan títí o ó ní kí n má wọlé kí wọ́n máa kó wọn wá mo dẹ̀ rí wọn mo béèrè ní Yorùbá lọ́wọ́ wọn tó yẹ pé tó já yìí nìke wọ́n wà yàrá bí àṣà Ìbàdàn wọ́n yege wọ́n ṣe dáadáa torí ìdí èyí tá a bá rí àwọn ọmọ tí wọ́n lè máa sọ èdè wa yìí tí wọ́n ò ní sọ pé kí ni wọ́n ń sọ ó jẹ́ nǹkan òwúrí fún wa láti rírọ àwọn ọmọ báyìí wọ́n nílò ìrànlọ́wọ́ àti kóríyá ká ṣe é fún wọn wọ́n lè múra sí i ọlọ́wọ́ á dẹ̀ máa wọ̀ pẹ̀lú yín so torí díẹ̀ yìí orúkọ tó gbé igbá oríkò Sofiat Sosanya. Sofiat Sosanya ló perégedé jù nínú àwọn èwe ìwòyí tí yóò bá dáńtọ́ lẹ́nu rẹ̀. wọ́n rí ẹkú iṣẹ́ ọmọ. ẹkú iṣẹ́. kálí gbé yàrá sí yín náà ló fi ìbárakúra ní èyí ò ní wáyé. tá a bá ń sọ Yorùbá nílé ìwé tá a bá rí òbí tó bá ń sọ Yorùbá yẹn pẹ̀lú ọmọ nílé ọmọ yẹn kò lè ṣe dáadáa pẹ̀lú ẹ̀ ó fi dájú pé ìyá ẹ̀ náà ń bá sọ Yorùbá yẹn torí èdè tí a fẹ́ kó parun ni torí ìdí èyí Ọlọ́run wà pẹ̀lú ẹ̀. ẹ̀rí pé ìyá Sofia bọ́ta ní gbangba pé ọmọ mi ni ìwọ náà jẹ́ kọ́mọ ẹ mú ẹ yangàn ní gbangba bí eléyìí èdè Yorùbá ò ní dì mẹ́rí those people vernacular ó ń bá ẹ lọ Yorùbá ni wá o. òkè èyí tó kan àwọn tó kù ló wà nínú àpò òwe tí Sofia ní ìwé sọ̀wédowó. ó yẹ ṣe kábíyèsí o. orúkọ tèmi ni Sosanya Sofia fẹ́ kí oríkì ọba tìlú Ìpájà His Royal Majesty ọba Kọ́láwọlé Israel Ajani Egúndúpẹ́ JP Àrólé Oṣìlédòsùn kábíyèsí o ó yẹ sí sáré-ilé àwọn bàbá tó bí yín lọ́wọ́ ẹgbẹ́ ìwòye wà nílé òun ọmọ òwò yẹn lé ọmọ ògùn yẹn ta ọmọ òtòṣì oyún ọmọ ìlú ọmọ òtòṣì ṣùgbọ́n àfẹ́rìsí ṣebí bí olówó ilé àwọn bàbá yín bá ṣubú àríwá ta ọmọ ògùngún ọmọ kúlódù òkúta gbẹdọjà tí ó ta ṣùgbọ́n ò làwọn bàbá yín dá ṣe é kù ọmọ òròyà kẹ́kẹ́ ọmọ òròyà àlùkò ẹ̀gbádùn òye wa ìṣàgánilé bàbá mi kábíyèsí o adé òtòṣì ti dé láàrin ìgbẹ́ tí olówó bá jẹ́ ní gbangba oko ọmọ olówó kọ̀ mí kọ́rọ̀ òtòṣì ti bí eégún bẹ̀rẹ̀ ọmọ àrokoroko dáhọ́rọ̀ fún obìnrin ọmọ oníbàtà àkókò ọmọ onígbọ̀kọ̀ àjèjì gbọ́dọ̀ dé àjèjì tó bá wà gbòòrò yóò dẹ̀ bọ́ra àjèjì tó bá wà gbòòrò yóò bóró lọ kábíyèsí o ẹ jẹ́ kí n nílé màmá yín tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ọmọ Àwórì ọmọ agbọ́n bí òkú rẹ̀ iwájú ọlọ́kọ̀ tí ń ṣe owó ẹ̀yìnkùlé ọlọ́kọ̀ tí ń ṣe ìdìbàrà ìlẹ̀kẹ̀ ògèdè ìgédé ọlọ́kọ̀ àtàn yẹbẹyẹbẹ lójú omi ọmọ káfọ́jà káfájà kásánpanu kásájẹ káfọ́gèdè ìgédé ọwọ́ ọ̀kọ̀délé ìṣẹ́rí ọmọ agbẹ̀bí láyé agbẹ̀bí lọ́rùn àwọn bàbá ń gbẹ̀bí ewúrẹ́ wọ́n ti lọ rè gbẹ̀bí àgùntàn Àwórì fi gbowó ọkọ̀ lọ́wọ́ ẹni àwọn bàbá yẹn fi gbẹ́sọ̀lọ̀ fọ́nà ṣọ́nà o àwọn bàbá yẹn ọdẹ ni wọ́n ṣe Àwórì ọmọ ọlọ́ta odò ọmọ arọ́ dẹ́dẹ́dẹ́dẹ́ owó mi ọmọ àfi ipò tí yóò jọ́ta ọmọ àfi gbogbo
ẹ ṣe ká. ọmọ ìtú ó tún lọ lé ìyá kábíyèsí. My name is Honorable Oloyinka Ogundimu. Well, my prayer for Kabiyesi is that during this time that everywhere has been peaceful, it will continue to be peaceful, and all the people of Ipaja, both the children, the residents, everybody will be living in peace. There will not be any problem in this land. mo kí gbogbo àwọn ládéládé tó wà lórí ìjókòó mo kí Ìbà Gani Adams bí wọ́n kábọ̀ sí àríwá ìgbà tí kábíyèsí sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n pe àkíyèsí wa sí ibi tí a wà yìí pé ó yẹ ká ṣe àmójútó mo fi àsìkò yìí dá gbogbo olùgbé Ayọ̀bọ̀ Ìpájà lójú pé ṣáájú kó tó di èní òun àti kọ̀wé sí state wípé kí wọ́n yọ̀ǹda Ìpájà mini stadium fún àkóso local government tí wọ́n bá ti lè ṣe eléyìí pẹ̀lú ògo Ọlọ́run pátá bá tún máa padà wá fún àjọ̀dún ọdún tó ń bọ̀ gbogbo ibi tí a wà yìí láti ṣe rìgìdì jù báyìí lọ kí Ọlọ́run wá pẹ̀lú gbogbo wa lẹ́ẹ̀kan sí mo kí wa pé a kú òde o Ọlọ́run á sọ gbogbo wa délé àdúrà gbà o ẹ ṣe. ẹ bá mi pàtẹ́wọ́ fún alága. kí ló fa ètí aṣeléni Ọlọ́run ní tí òun bá sọ̀rọ̀ fún aká máa dúpẹ́ èyí ló fà á tí kábíyèsí wa Olú Ìpájà ọba Dr. Kọ́láwọlé Àjàní Egúndúpẹ́ ìtọ́wọ́sílẹ̀ ní ìyọ́fẹ́ dúpẹ́ fún ọlọ́ọ̀bá àlejò ọlá ní fóore tó ṣe fún wọn ṣé àlàáfíà ni a máa sọ láti ìgbà yẹn títí dìsìn àti pé ìlú Ìpájà láti ìgbà tán ti dé orí oyè aburú kò ṣẹlẹ̀ nílùú Ìpájà ìlú Ìpájà kò dàrú a dúpẹ́ fún ọlọ́ọ̀bá o. Mo gbàdúrà fún kábíyèsí lágbára Ọlọ́run wọn á pẹ́ lórí àpèrè yìí o àpèrè oníjó wọn ń di o lásìkò tí wọn eku ti ń ké bí eku ẹyẹ ti ń ké bí ẹyẹ ọmọ èèyàn ti ń fọhùn bí ọmọ èèyàn ìlú Ìpájà á túbọ̀ máa gbèrú á máa tẹ̀síwájú á máa dàgbàsókè nǹkan mèremère ní dáadáa á túbọ̀ máa wọlé wá sí ìlú Ìpájà gbogbo bọ́n ṣe ń fẹ́ lọ́kàn wọn láti jẹ́ kí Ìpájà dà ní dáadáa Ọlọ́run á gbé wọn débẹ̀ àwọn náà ní ṣiṣẹ́ lẹ̀fẹ́ lomi jẹ o wọ́n á pẹ́ wọ́n á lo ilẹ̀ yìí pẹ́ wọ́n á lo kò yìí pẹ́ lágbára Ọlọ́run á rí bí a ṣe bẹ́ẹ̀. èdè lájọ̀dún ọdún karùn-ún Kọ́láwọlé jọ ọba Ìpájà. 5 years anniversary celebration Kọ́láwọlé jọ ọba Ìpájà. Coronation Kọ́láwọlé jọ ọba Ìpájà. Ọjọ́ náà rè ó bí àná tí Kọ́láwọlé jọ ọba Ìpájà. Àjàní Egúndúpẹ́ Royal Majesty ọba Àjàní àrólé Òṣìlẹ̀ Dòsùnmú ọba òkúta méjì bàbá ara wọ Onípàjà gbogbo Ìpájà ẹ̀kú ọdún. Fẹ́mi lóye àkọ́kọ́ ẹni tó gbọ́ bá wọlé. Ọkọ̀ lórí Sálímọ́tù mi, ìyá mi Yétúndé. Egúndúpẹ́ o. Ọkọ̀ lórí Rúùtù Olúfúnkẹ́. Kábíyèsí rẹ̀ Egúndúpẹ́. 5 years coronation o.
tọ́jú ọmọ rárá ẹgbà òtún náà dalẹ̀ ọmọ sẹ́gbẹ́rẹ́ tó jẹun ìkúrú nǹkan o gbogbo elders ẹ̀gbọ́n mi náà rè o olórí ìrì ọmọ ni. máyà sọ̀rọ̀ nǹkan òtún bàbá mi délé ọdúnrẹ́bù ẹkú kalẹ̀ ìbàmì ọ̀pẹ́ ẹ̀fà ọmọ jàgá bá ní ọmọ bàbá Tinubu bàbá ẹ ṣé. Obvious coronation. Kọ́láwọlé jọ ìgbàjà. Nínú ìlú kan múlé ẹni tó bá tọ́ sí ní kábíjọba ìlú ó lè tòrò kó lè rójú ọmọ bá ń kọ́lé o ẹ wo bàtà ní gbẹ́gùn dúpẹ́ ìjọba ìpàjà o ìlú ń tòrò mìíràn ní àbòyún lè bí wẹ́rẹ́ agbótọ́wọ́ àlàmúṣọ ẹnu bàbá kálù gbogbo tó dá ló ń ṣẹlẹ̀ ní pàjá títí lọ́dà ọmọ ní tílé ìjókòó. egun dúpẹ́ ọ̀bọ̀ egun lé. bí bàbá ṣe fẹ́ gún lé pẹ̀lú bó ṣàgbálẹ̀ kérúbù sẹ́ráfù ní bàbá ó fi ti Christian fún Christian ó rà gé sí mọ́sálásí gbogbo nǹkan ní bàbá ṣe létòlétò ìlú tùbà ìlú tùṣẹ́. nígbà tó sọdún kẹta oṣù kẹta àwa ni ó tún ṣọdún kan a tún máa pẹ̀rọ sí ọdún karùn-ún rẹ ó bàbá Àjàní Akọ́láwọlé. ọmọ ṣàìdọ̀ kí o ṣe. gbogbo ẹgbẹ́ bọ́bà ní gbogbo ìpájáde tí ilé tó kó. Yabdi Obvious coronation. Àjàní tí ìjọ ìbò náà. Kọ́láwọlé jọ ọba ìpàjà. egun dúpẹ́ ọdún márùn-ún lórí oyè. Kọ́láwọlé jọ ọba ìpàjà. ọmọ Bámidélé ọkọ̀ Rísíkì àtúmí kábíyèsí ní dúpẹ́ lọ́wọ́ yín.
ìyàdùbí olóṣàmọ́lété. ìyàdùbí ń sọ̀rọ̀ ta ló lérí. àbíkú sọ lóògùn nìkan. ọmọ bí màmá lè kú ó kú bí bàbá lè lọ ọkùnrin olórí Oòduà ní tilé ìjókòó. OPU OPC Oòduà ní gbogbo wa. àtàwọn tó ń bẹ nílé àtàwọn tó ń bẹ lẹ́yìn odi. ìbàgà ní gbẹ́gungun lé ó bọ̀ ṣàgbàlẹ̀ kí gbogbo wa máa rí ṣe. ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lórí ìbàgà ní ààrẹ. akímọ̀ ọmọ dáadáa kó kálẹ̀ o gbogbo Ìkẹjà. Ìkẹjà local government. gbogbo ìpájáde tí ilé Tógó Akeem. Abogun ni mo kú kalẹ̀ o. Olóyè ńlá tèmi. Bùrọ̀dá mi ta tọ́jú ara wa láti kékeré. Egun dúpẹ́ ní dúpẹ́ lọ́wọ́ yìí. Former member House of Assembly, Executive Adviser to Planning Committee. Honourable Lukumonu Abiodun Agbaje, Executive Chairman Ayọ̀ Ọ̀bọ Ìpàjà SCDA. Agbaje lọ́la kábíyèsí dúpẹ́ lọ́wọ́ yìí. Egun dúpẹ́. Abdulbatai Akimu mi. CEO ti Kantan Polytech Limited. Kábíyèsí ní dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Pastor James Ajibola Alayande o. Director of Study on the Land Ìsẹ́yìn Ẹ̀bẹ̀dí. Bàbá Sẹ́yìn bẹ̀ níbí. Bàbá mẹ́rin àwọn ọmọ mi l'Amẹ́ríkà. Only land director Akọ́mọlé education Akọ́mọlé BC ABD. Oníbàjẹ́ fún ẹ Ìsẹ́yìn mi. Honourable Ọ̀túnba Olúwa lónìí. Aládé púpọ̀ mi. Ọ̀túnba Sọlúdẹ̀rọ̀ gbogbo ìpájáde tí ló Tógó. Wọ́n ní ìdúpẹ́ lọ́wọ́ Egúntọ́ mi. Gbogbo dúpẹ́ ní dúpẹ́ lọ́wọ́ yín. Honourable ní dáadáa mi. Wọ́n ní kí kábíyèsí ẹkú ọdún. Wọ́n nípa ọdún kan ní. Ṣọ́ọ̀bù ní Ìkẹjà local government. Lágbájá dá o, owó wà ń bí o. Lágbájá dá o, àbí o. Lágbájá bàbá mi ká ẹ̀rọ. Ọdún márùn-ún ti pé kọ́lọ́wọ́ lè jẹ olè yìí dandan bá. Ọdún márùn-ún pé ti pé tí kọ́lọ́wọ́ lè jẹ olè tó borí ọba. Gbàgùrẹ́ wà lọ́nà bàbá máa gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan. Òkúta wà lọ́nà. Bàbá kan ń mọ ẹ̀yà tó lọ́nà. Ó ń bọ̀ Olúpàjà ń bọ̀. Bàbá kan ń mọ
kábíyèsí pọ̀ egungun bẹ́ẹ̀ pọ̀ ọdún márùn ti pẹ́ tí bàbá jòyè tó dórí ọba ọdún márùn pé egungun bẹ́ẹ̀ tó dórí ọba ìgbà ọdún kan ní ìgbà ọdún kan ní. Ọkọ olórí ìgbà ọdún kan ní ìgbà ọdún kan ní àdàbà arákòrò tìbí. Ọkọ sọ́yìn náà kọ rúùtù. Ọkọ olúkún kẹ́ẹ̀mí èkúndé omi. Bàbá yìí ti dáa ju bàbá rábíà. Amẹ́ríkà ló wà rúùtù lẹ́nu jẹ́bi. Ẹ̀yin lọ́ba lọ́ba, gbogbo lọ́ba lọ́ba. Bàbá ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin lọ́ba lọ́ba. Ẹgbẹ́ àdúpẹ́ Adisani Sakiru. Commercial money, Bada Yobo. Àkọ́bí mi náà sí ìmọ̀ràn àríwájú yèyé Akínlówó Ìbàgà ní Adams ìmọ̀ràn Adéwùmí Adéníyì Olùtàlà oníbùdó máa wọlé náà. Bàbá ẹlẹ́ran ìmọ̀lẹ̀ àlàmú ọ̀dẹ̀gbẹ̀yẹ tí ò sí láyé mọ́. Ìbàdàn ní Adamsi lóògùn ọbẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ pẹ́ òun ló dífá ìmọ̀ ààrẹ pọ̀rẹ́ bárẹ̀ bá kọ̀ tí ó bá fọ́rẹ́ eré ẹ̀wù fọ̀ nìyẹn. Alébọ̀ lẹ́yìn ìgbàmúlábí lára wájú. Babaláfíà olórí mádàrí kan ní láti kékeré. Amadékúnlé kó tó di ipò jẹ ààrẹ ẹwà ìṣẹ̀ṣẹ̀ wá lérí ìrọ̀lẹ́ pa ìpínlẹ̀ iṣẹ́ àti fún wa bí ìrẹ́ àkọ́bí òwe. Nọ́sìrù àkọ́bí nọ́sìrù àkọ́bí. Ilé àríwá àjọyè Akínlọ́wọ́ bá ṣàṣà ó ṣe mọ́ dúpẹ́ oníṣàṣà mi àbí àpẹ lórí. Nọ́sìrù àkọ́bí nọ́sìrù àkọ́bí. Oníṣàṣà lẹ́rìí yẹn àkọ́bí. Ṣàṣà lẹ́rìí yẹn àkọ́bí. Nọ́sìrù àkọ́bí. Àkọ́bí. Oúnjẹ Nọ́sìrù òjò ká mọ́ Nọ́sìrù kábíyèsí ẹ̀ máa wulẹ̀. Bàmí Adéṣọ̀ká Williams Rọ́bà Amúdàṣírù Sàláwù Aládé gbogbo dẹ́jọ́ bí alágọ́dọ̀ gbogbo àgbègbè ní tilé tókó. Gbogbo bàtí bá ti rí wọn á fowó pọ́n mi lé àbíyèsí alágọ́dọ̀. Adé ọpẹ́ lórí o ọba Amúdàṣírù mi Sàláwù ní mi o. Amẹ́ríkà náà bàbá wa o. Láti Amẹ́ríkà ló ti wálé tó ti wá ìjọba alábòdò ẹ ṣeun. Bàbá ẹlẹ́ran náwó
wá sí wùmí ó náwó ṣákìrù àbísáde ètò mi ìkí adùnmí olóṣàmúlétí. ọba àdéhùn mi ló náwó. ẹ̀fọ́ gbèsè lépè dàda ọ̀tá ọba bá mi ó elégbè gbogbo ègbè. Adéhùn mi wo bá tó ti jọba ibùdó ayé rojú àjọ̀dún oníbùdó tó ṣe kọjá mo wà l'Amẹ́ríkà mo rí mo ń fàdúrà ránṣẹ́ sí ẹni ó fi kékeré ìjọba wà fàgbà ló ọmọ olùkúmọ̀nù olúwa èyí olórí ẹbí ní ìbọ̀dá ìṣàmú kò ní bàjẹ́ fún ẹ̀ láéláé. Odúbọ̀ láti jọba, odúbọ̀ láti jọba, kẹ́ni má bà ní ṣe sùúrù, kẹ́ má bà forí jóná. Odúbọ̀ láti jọba, odúbọ̀ láti Ìbàdàn ni ó ti jọba, odúbọ̀ láti jọba, kẹ́ni má bà ní alága odúbọ̀ láti ọmọ ìjìbádéró ṣùgbọ́n pa ẹ̀ bá iṣẹ́ abẹ́sù ti máa rọra lága gbogbo ìjìbádéró abẹ́sù ti ìjìbádéró alága òkèèkè ló ká àkọ́gbà ẹ̀rẹ̀ ìjìbádéró. ẹlẹ́gbẹ́ yẹjẹ́ ti kábíyèsí ẹ jọ̀wọ́ ẹ fún mi níṣẹ́jú kan ẹ̀jẹ̀ pọ́n bàbá mi lé. Dada ọ̀tá kábíyèsí yẹ o tàbí apẹ lórí ẹlẹ́gbẹ́ ẹnọ́tàlá omi méje sí i torí mọ̀ sùúrù mi ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ lẹ́gbẹ́. Èèpà má ṣe sọ lẹ́gbẹ́ lọ́jọ́ òní ẹ̀kọ́ ìfẹ́lẹ́gbẹ́ o. Ìgbè ò gbọ́dọ̀ sùn lẹ́gbẹ́ lọ́jọ́ òní o. Ẹ̀kọ́ ìfẹ́lẹ́gbẹ́ o. Ọba ṣì mí wù ọlọ́run fẹ́ mi. Ẹ̀kọ́ ìfẹ́lẹ́gbẹ́ o. Ẹnu ló fún dáadáa kà ẹlẹ́gbẹ́ gbogbo ẹgbẹ́. Ẹ̀kọ́ ìfẹ́lẹ́gbẹ́ o. Ẹnu ló fún dáadáa kà èyí gbọ́dọ̀ bí mi bàbá wa o. Ẹ̀kọ́ ìfẹ́lẹ́gbẹ́ o. Ó yà ẹ jẹ́ ká tó ìgbésẹ̀ lẹ́gbẹ̀. Ẹ̀kọ́ ìgbésẹ̀ lẹ́gbẹ̀. Ó yà ẹ̀kọ́ ìgbésẹ̀ lẹ́gbẹ̀. Ẹ̀kọ́ ìgbésẹ̀ lẹ́gbẹ̀. Ọba ìlú Ṣàgá. Ọba alágbàdo. Ìlú Ṣàgá. Alágbàdo ti nílé. Ọ̀rọ̀ bàbá mi dùn ní ọlọ́wọ́n bá. Kábíyèsí ẹlẹ́gbẹ̀ẹ́ kọjá báwọn bàbá ńlá. Ọba tuntun adé apẹ́ lórí Williams ọba Williams bàbá tó jẹ lẹ́yìn ìgbà tó lórí lórí àgbà tó tó zẹ̀lú ló ńlá ọba dandan ọ̀tá ọlọ́run kó má padà lẹ́yìn ilé dàda olówó ẹyọ àwòrú yálẹ̀ yá kí ó gbó àwòrú yálẹ̀ yá kí ó gbó ọmọ lọ́ta odò ọmọ arẹ́dẹ́gbẹ́ wọ́n mi ọmọ àbíkó ti yọjú àjẹ́ àbíkó gbọ́dọ̀ yọjú pétu ọjọ́ tí màgúbọ̀ wọn jọ ti pẹ́ dàda ọ̀tá tí ń jayé ọba ẹ̀ ó ti lé lọ́gbọ̀n ọdún ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún bàbá aṣíwájú lọ́lọ́hún dá ẹ aṣíwí ìwú ọba bàbá ẹ ọba ó yá ẹ̀pẹ́ èdè fẹ́lẹ́gbẹ́ òòrùn.
ẹgbẹ́ má ṣe sọ ẹ̀kọrin fẹ́lẹ́gbẹ̀ dáadáa ẹgbẹ́ má ṣe sùn lẹ́gbẹ̀ lọ́jọ́ òní o. ọmọ bọ́dà ní pẹ̀lú Balógun Olúyọ̀lé Ìbàdàn májámájá òṣèkára ọmọdúnlẹ́rú Wàsíù máa wọlé máa rọra onílù lẹ́yìn mi ẹ̀dọ́mẹ́lẹ́ bí mo bá ti rí Wàsíù ẹ̀dọ́mẹ́lẹ́ o bí mo bá ti rí Wàsíù ẹ̀dọ́mẹ́lẹ́. Bí bá ti rí Wàsíù ẹ̀dọ́mẹ́lẹ́ bí mo bá ti rí Wàsíù ẹ̀dọ́mẹ́lẹ́. Ó fẹ́ àṣà ń gbé. Àṣà ń gbé. Àṣà ní bó máa ń gbé òkè apá lọ́lọ́rì ìwé. Ilé aṣojú Odùbádé o, ọmọ Odùbádé o, bá mi o. Mi ò tètè wọlé. Aṣojú Kọ́lá wọlé ńkọ́. Bí bá ti ráṣojú Odùbádé, mo ní láti rí Kọ́lá wọlé ẹ̀kọ́. Akébẹ́ẹ̀ bọ́ba tí ìsúnmọ́ mi. Ó ń talẹ̀ Akébẹ́ẹ̀. Wàsíù wà ṣáńpé. Àṣàpé. Àṣà ní kó o bá ń gbé ẹ̀yà kalẹ̀ lẹ́yìn o. Gbogbo àwọn òwe kú eré o. Àrò ẹ̀ máa àròlé o. Àrò tó bá wọ̀ fún òbí o. Bẹ́ẹ̀ ló lọ́wọ́ bọ́ ìbádà òòtọ́. Bàbá mi ṣe oyè nǹkan. Olórí olúwo pátápátá. Gbogbo màálù. Àdìsá olúwo ọmọ. Ṣe tó fi dàgègè títí lọ́dọ̀ yìí máa jà Agnes láti mú ṣe tó fi dàgègè títí tó fi lè máa jà tàbí ọ̀pọ̀ orúṣọ ìmùlẹ̀ làmú ọbẹ̀ ẹgbẹ́ ẹ̀yẹ Atọ́bẹ̀ sọmọ nílẹ̀ oṣù Atọ́bẹ̀ sọmọ nílẹ̀ oṣù bàbá Atọ́badé ẹ ṣe mi dúpẹ́. Aṣojú gbogbo lé bá mi ò láyọ̀láyọ̀ lè máa balé. Ogun dúpẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ yín. Atọ́bẹ̀ sí náwó bí Wàsíù sí náwó. Sáré ìṣẹ́ eré lè lè. Owó ẹ̀rọ òòlù tán ojoojúmọ́ ni wọ́n jẹun. Ṣọ́tẹ̀jì ìbẹ̀ sí lọ́rọ̀ ọ̀rọ̀ ara tó ká máa lù ú gbogbo. Ọmọ mo ṣe o. Ọmọ mo ṣe o. Ẹbí wo bàbá mi náwó. Bàbá mi gẹ́gẹ́ sí ìgbàlọ́wọ́ adé. Baálẹ̀ kò lọ́ba, ìlú tí ò lọ́ba, ibẹ̀ làwọn jẹ́ baálẹ̀ wọn sí. Mọ́ṣúkì àkọ́láwọlé ètò ni ó. Baálẹ̀ kò lọ́ba oṣù mọ́ dúdọ́dúdọ́. Akọ́láwọlé mi mọ́ṣúkì oṣù wọn.
ṣàkírù mi èèyàn àdìsá olú ọmọ gbogbo pájánì tí lè gbogbo èèyàn bá bẹ̀rẹ̀ ìyẹn bá mi kọ́ ọmọ dàgbà ìyẹn bá mi òun eégún jọ bí ọba ìpájà eégún tó fẹ́ ọba ìpájà aláya mi kí eégún dúpẹ́ kùsùkù ṣàkírù ó ná mi lò àmúdá o kùsùkù àdìsá o kùsùkù bísí o. Ègún ni mú bísí o. Ìmọ̀lẹ̀ ti dé bísí ti dé. Èyí lọ́dí ọ̀dọ̀ balógun. Ẹ má bọ̀ lórí ọ̀dọ́ ọmọ balógun ní ẹ̀kọ́ ọ̀rẹ́ mi o. Bàbá. Ẹsẹ̀ pé síbí. Mo rí ìmọ́lẹ̀, mo ronú ọmọ àdìsá, mo rí ògúdì yìí mú, mo rí kọ́lé olóògùn tèmi. Àpáta Michael bẹ́ẹ̀ ni bí àpáta gàǹgà. Àbúrò ìkejì èsì owó bàbá rẹ̀ bí wá. Ògún bọ̀rọ̀ bí ní Mọ́nàdìsá olú ọ̀dọ́. Mo rí wá sí ìhù mi èèyàn mi ni o. Sáwọ́ ẹsẹ̀ ewé lè wò ewé lè wò lágbódò tọ̀ bàbá rẹ̀ bí wá. Ewé lè wò lágbódò tọ̀ bàbá rẹ̀ bí wá. Ẹja mi lè wò agbègbè wá. Ògún nìlú ẹja mi lè wò. Nínú ògùn Agége, ọ̀nàrẹ́bù ògún nìyí mú. Èèyàn ọba sọ́lẹ̀ rí yẹn. Ọmọ Tinubu Jagaba. Ó ní dúpẹ́ náà gbogbo lé. Ó ní kí n bá òun ṣàdúrà abẹ́gun dúpẹ́. Ó ní kí n bá òun ṣàdúrà àtẹ̀gùn dúpẹ́. Ó lè máa ṣọdún mẹ́wàá, ẹ máa ṣogún ọdún, ẹ máa ṣọgbọ̀n ọdún. Eégún dúpẹ́ o, mo ti sọ fún yín ti pọ̀ òun wípé kan tó lè rí ṣáwọn. Kábíyèsí, mo sọ fún yín wípé kan tó lè rí ṣáwọn. Oyè mẹ́wàá yìí, ẹ yá fi ṣáwọn ni o, ẹ fi ṣáwọn ni, orógójì ọdún lè ní, ẹ sì wà lórí ọba. Ògún nìkú tún ní kí n tẹ́ bọ́ yín fún yín wípé kan tó lè rí ṣáwọn wọn lọ. Ẹjọ́ mi lè o. Ògùn Agége ogún ìbú mi, ẹjọ́ mi lè o. Agége wà. Ẹ̀rù wá sí òun náwó káká. Ọ̀rẹ́ mi bá lọ kàgbóṣù oṣù kákákákáká. Kákákáká ọ̀rẹ́ mi, ìmúlẹ̀ mi. Káká ọ̀rẹ́ mi, ìmúlẹ̀ mi. Ọmọ wọn ló ṣòkì káká. Ọmọ gbogbo èkó, ọmọ Amẹ́ríkà. Ọmọ máa ń kọ́lé máa yó. Ayé tòrò mọ jọ bùrọ́dà mi. Èèyàn tó eégún dúpẹ́. Gbogbo nínú bàbá ṣẹyẹ gbogbo Ìbàdàn ní tilé gbogbo bàbá nìyí. Bàbá nìyí ní gàdá gbogbo ìlà ní. Bàbá nìyí ní gàdá gbogbo ìlà ní. Ọ̀rọ̀ akóbá kò ní kọ́ yẹn. Ọ̀rọ̀ adáwà kò ní kọ́ yẹn. Bàbá nìyí ní gàdá gbogbo ìlà ní. Ẹ̀yin bàbá nìyí ní gàdá gbogbo ìlà ní. Àlàní gbé ó fò lókè ìmọ̀ràn. Ó fò lókè ìmọ̀ràn. Alálà ní jíjọ alálà òkúlé. Ayédèrè mọ́tò ẹ̀pà ìgbóná dálẹ̀ ọmọọṣẹ́ tọrọ tó tó. Mi ò jẹ́ bóyá ayédèrè òkèrè aláwọ̀ aláwọ̀. Àlàní ẹni Búṣálá ó fọ́ báyé ẹni báyìí mo ó tẹ̀sẹ̀ mọ́ kù. Ẹni Búṣálá ó fọ́ báyé ẹni báyìí mo ó tẹ̀sẹ̀ mọ́ kù.
yé ìdókò yìí ò ní ìgbàgbọ́. ẹ̀yà olóhùn ṣe bá wọn làwọn kọ̀rọ̀. ará olóhùn ṣe bá wọn yàn wọ́n kọ̀rọ̀. ìdókò yé ìdókò yìí ò ní ìgbàgbọ́. ará olóhùn ṣe bá wọn yàn wọ́n kọ̀rọ̀. ẹ̀yà olóhùn ṣe bá wọn yàn wọ́n kọ̀rọ̀. ìdókò yé. ọ̀rẹ́ mi tó kọjá àbẹ bàbára bíyá àpò ìdálé ọba tó ń ṣe òfin ọba kankan ọba gbogbo ní ìjẹsí ìyẹn lamẹ́ríkà gbogbo ní tọ́pẹ́ nǹkan ó ń ṣe lókè òkè ó ń ṣe lókè lamẹ́ríkà máa jókòó kúnlẹ́kúnlẹ́. ilé ọmọ nílé láyọ̀ ọdún. ọmọ kaka lóbi ọmọ òsìlẹ̀ ẹ̀ta ọmọ olóòrùn òdòdó káàkà ìlépo kàkà ọlẹ́sìn bítù okòlè èkó okòsì bítù gbogbo tó mọ́ wá láyé okòlè èwé okòlè èwé ó tún ní mẹ́kìrì owó èlé bá lọ́wọ́ ọ̀rẹ́ ìdí láéláé. òtá lọ́dọ̀ rẹ̀ tọ̀ káká. tàbí aláwọ̀ mi jẹ́jẹ́ sí mi. tálẹ̀ tàgbóso ẹ̀ka mi káwọn káká. àṣìṣàtù ọ̀bọ̀wọ́ àṣìṣàtù ọ̀bọ̀wọ́ ọ̀nàrẹ́bù àṣìṣà onígbùgbò owó ní ọ̀nàrẹ́bù ọmọmọ́rù kákákáká. àgbàkì kan ní jù báyìí lọ́wọ́ kàkà àgbàtì kọ̀rẹ́ ní àbúrò orí mi. Kaka máa ti dàgbà o. Kaka máa ti dàgbà o. Àbá onírun mọ̀ funfun. Báyọ̀ ọkọ̀ yóò kaka. Ọkùnrin méje àtàbọ̀. Bálẹ̀ kàdóso ní tilé ìkòkò kàkà kábíyèsí náà òun kàkàkàkà. Ó ń fọlọ́dẹ pẹ̀lú kápá. Àná ó ń fọlọ́dẹ ẹ̀ka wọn kàkàkàkà. Àná ó ń fọlọ́dẹ ẹ̀ka wọn kàkàkàkà. Àná ti ká wọn wù. Eégún dúpẹ́ Akọ́lá wọlé Àjàní ọba. Ọdún márùn-ún ti pé Kọ́láwọlé joyè lórí ọba ó ti pé. Ọdún márùn-ún ti pé Kọ́láwọlé joyè lórí ọba. Kọ́lá ọba Ìbàdà àbí apẹ́ lórí. Kọ́lá ọba Ìbàdà. Àjàní ọba Ìbàdà. Àjàní ọba Ìbàdà. Egungun fẹ́ ọba Ìbàdà. Ó náwó fọmọ ẹ lọ́wọ́lọ́wọ́. Àpèlà lóye ká máa pè é owó ọba. Àpèlà lóye ká máa pè é owó ọba wọn. Àpèlà lóye ká máa pè é owó ọba. Àpèlà lóye ká máa pè é owó dúdúkẹ́. Àpèlà lóye ká máa pè é owó dúdúkẹ́.
mo fẹ́. Mọ̀rúfù tó máa wọ́ rẹ̀ àwọn bàbá ló fi ṣe bàbá. Ọ̀rẹ́ mi yẹn o, ọ̀rẹ́ mi kákákáká. Gbogbo ní wọ́n, gbogbo ní Jésù. Gbogbo òfurufú ìpàdé máa ní bí ó ṣàbẹ̀ òde kúrú. Òfurufú olú ọmọ ìpájà LMP olórí ọ̀dọ́ ẹni tó dé lórí ọ̀dọ́ tẹ́lẹ̀ ti di balógun LMP ti di lórí ọ̀dọ́. Gbogbo ìtajà ní ilé gbogbo ọ̀rẹ́ mi. Ọ̀rọ̀ tí mo sọ ní Gọ́sí yóò ṣe tàbí tó ṣe olóyè ọ̀dọ̀ ó ti ṣe. Mo ní ẹlẹ́bí wà tó lórí ọ̀dọ̀ o. Mo lé lórí ọ̀dọ̀ ó ń bọ̀ wà ní balógun. Kọ́lé kọ́lé ológun. Kọ́lé 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 ológun. Ìyẹn làwọn tó kúlé yìí kọ́. Ẹlẹ́bí àgbàlódà tó padà dọ́gbàdé mọ́. Àgbàlódà o. Ó ti dàgbà làgbà o. Àgbàlódà. Àgbàlódà. Olórí ọ̀dọ́ yìí padà o. Ọ̀rọ̀ náà ti ṣe o. Adénikẹ́mi wàá bọ̀ àmàjò àti kì í ṣe àyàsùn kí ó. Olórí ọ̀dọ́ balógun ń kọ́. Akérògùn gbogbo ìbàdàn nípìnlẹ̀ Ètòkò ọmọ àbọ̀dẹ̀ ń kọ́. Ó ná mi ilé ìwé máa wo lórí ọ̀dọ́. LMP gbogbo ìbàdàn nípìnlẹ̀ Ètòkò. LMP wáíwáí ìbẹ̀rẹ̀ ọmọ Ìsẹ́yìn Sẹ́wù bàbá mi ń kọ́ wáíwáí ọ̀gá ọ̀rọ̀ bàbá bí mo ṣe ń tún lẹ́lẹ́kùn. Lẹ́sẹ̀ lóòótọ́ àwa ló lè wá. Wọ́n ti bẹ̀rù àgbàlẹ̀ ẹlọ́wọ́ pẹ̀lẹ́bẹ̀ wọ́n o. Wọ́n ti gbogbo àgbàlẹ̀ ẹlọ́wọ́ lórí ọ̀dọ́. Wọ́n ti gbogbo àgbàlẹ̀ ẹlọ́wọ́ LMP. Ebúdú pọ̀jù oṣooṣooṣooṣù. Ẹbí àjò lórí ọ̀dọ́. Ọdún kò má darí ọ̀dọ́. Ọlọ́run máa fún ẹ ṣe LMP. Gbogbo àwọn ọmọ kéékèèké wọ́n ń da yín làwàwà làwù. Ará ọ̀dọ́ wọ́n ń da yín làwà o. Àwọn ọmọ kéékèèké wọ́n ń da yín làwà o. Ó ti bọ́ lórí ọ̀dọ́ ìwọ ló máa máa kọ̀ǹtró owó wá. Ọ̀pá àṣẹ gbàgbélé lọ́wọ́ èmi sì lò lọ́la lọ́wọ́ ọba. Bàbá wa wà LMP oníkiri wọ̀rọ̀ gbọ́wà. Ògùn àrán mi wà wà yìí. Bàbá ṣòro gbogbo ìtọ́jà kì í ṣe lótókó. Yísà Yusufu Yísà ọkọ̀ ṣẹ́yìn Ìbàdàn. Ọkọ̀ gbogbo bẹ́ẹ̀ lọ́dún. Yísà. Àwọn olórí ọba. Sálímọ̀tò pẹ̀lú Fúnkẹ́.
rúùtù bèbí olúmúkẹ́ olórí àgbà sálímọ̀ tó ní gbó olórí àgbà wáíwá yusufu ní yísà yusufu wáíwá yíṣà yíṣà yísà yusufu wáíwá yìí ẹwà wọn lórí méjèèjì ó. wáíwá àwọn olórí méjèèjì ó ẹjọ sálímọ̀ ẹkọ oríire ni ẹkọ oríire ni Olúbùnkẹ́ root ẹkọ oríire ni ọdún márùn-ún ó ṣojú wa ọdún mẹ́wàá ṣojú wa ọdún mẹ́ẹ̀ẹ́dógún wá ṣojú wa ogún ọdún wá ṣojú wa olórí ọba Sálímọ̀ pẹ̀lú Fúnkẹ́ olórí ọba wa olórí ọba wa olórí ajá Sálímọ̀ tó pẹ̀lú Fúnkẹ́ olórí ọba. jílẹ̀jílẹ̀ òkúndùn mi Bámidélé ọkọ̀ rísíkì àtúnì ọmọ Bámidélé babaláwo ni o. Kí ni bàbá o? Àràbà ni bàbá. Ọ̀tún bá bọ̀ ọ̀rọ̀ kíní. Bámidélé wọ́n ti ṣèyí sí orúkọ tó ti mọ́ mi lẹ́nu. Báwo ni mo ṣe fẹ́ gbà pé ẹ̀wù? Ṣùgbọ́n màá máa fọ́ pọ́lọ́kẹ́. Ọ̀rọ̀ kíní ọmọ Bámidélé. Ó yá ká ní bàbá o. Àríbá lájòkú o. Àríbá lájòkú. Wáyíwá ìlú fúnfúnfú yìí sá o. Oògùn ọ̀rọ̀. Wáyíwá ìlú fúnfúnfú yìí sá o. Wáyíwá ìlú fúnfúnfú yìí sá o. Wáyíwá ìlú ìsá wáyíwá ìlú ìsá òun olè òkú. Àríkọ́ ìyájọ́ òkun àjàbá síráàtù ní ijó àyàwó àìgbà ìṣẹ̀rí àjàṣẹ̀rí bá ti ìrọ̀lá máa fẹ̀sùn lójú. Mo ń gbowó mi lọ́wọ́ ṣẹ̀rí bá mi lọ́wọ́lọ́wọ́. Ayọ̀ lọ́wọ́ wa pẹ̀ràn o, ayọ̀ lọ́wọ́ àgógó. Ilẹ̀ ẹlẹ́lẹ́mú wa pẹ̀ràn.